ó lọ níbi amánéjì ẹ̀ bẹ́ẹ̀ má ṣe àdójú ti ọ̀la rẹ̀ o dábì ó lọ bọ̀dọ̀ wá ní ó dáa. òkè ń tó mi. ní òjìyàn ẹnì sọ nílẹ̀. gbogbo wa náà ká gbogbo wa náà ká sì mọ́kọ̀ mọ́tò èmi ní kò ké gẹ́gẹ́ tí ń ṣe. ẹjọ́ torí Ọlọ́run. àfa gidi ló dé. òkú ẹ̀gbá là ń ṣe. ẹjọ́ ẹ má yà sọ di ó lọkọ̀lọ́ láàrin yín. tẹ̀lé gbogbo ara àbí ìlú òkèlè wọn náà. ẹjọ́ ẹjọ́ àṣẹ nǹkan ẹ̀gbá pápá bí ẹ̀gbá ṣe máa ń ṣe. ẹjọ́ mo fọlọ́ bẹ̀rẹ̀ àti àti bọ́sà. ẹ̀gbá ló ní. olókùú ẹ̀gbá. ó ṣe ayé ẹ̀sọ́ ó tọ́ ló sọ jáde. ẹjọ sílùú Ẹ̀gbá lẹwà yìí. sílùú ẹsọ pé ọmọ Èkó pàtàkì. wọn náà wá fèsì ọlọmọsí ọ̀rẹ́ lé lọ mẹsì wọn wá fèsì. ṣé wọn ni bàbá sáà máa ń ṣe kíní lọ jàre. ṣé bá ṣe kó lọ ni àbó dáa wọn ló dáa. ọmọ Èkó lápá kan ọmọ Ẹ̀gbá lápá kan. bí mo ti sọ ọ̀rọ̀ Dẹ̀jọ la sí ẹ má bínú ṣé ríru kíní yóò ní mọ̀ ṣẹlẹ̀. tọ́ba ní kíni kárátà Dẹ̀jọ tó máa ń ṣe is a fool. And luckily he died on April. Fool. So there must be some level of foolery in whatever we do today. Amen, somebody? Amen. Foolishness. I told you it's Ghana oriented. There must be some level of foolishness in whatever he do today. Because me ò ṣe èmi ò ráyè o. Ní báyìí a fẹ́ pe àwọn ọmọ Dẹ̀jọ méjì láti wá Ọlọ́run jẹ́ ó lè jẹ́ méjì. Ọlọ́run jẹ́ ó lè jẹ́ méjì. Bẹ́ẹ̀ bá ṣe méjì ni ó lè jẹ́ méjì bóun bá kó. Àmọ́ kò sẹ́ni tí ò ní lọ́rọ̀ sọ ń pa bàbá ẹ̀. Kódà ìwọ gẹ́gẹ́ bá bí ọ̀ ní burú mẹ́sẹ̀ náà tó ọ̀padà lọ sọ̀rọ̀ náà. Ọ̀sọ̀ bá Ọlọ́run bá borí ẹ̀dá kan bá ṣe kúrò ẹ̀dá kan fún mi. O tún kó fún àwọn àfáàní níbi ikú Dẹ̀jọ. Gẹ́gẹ́ bó ṣe ń sọ ẹ̀ẹ̀kan ní bàá mi máa ń nà mí lọ́dún. Kódà tó bá ti ń di July, August, what's wrong with this man? Náà tó náà kí n mọ̀ pé tọdún ni ti kú mẹ́. So ta ni àwọn àpè tí ò ní rí wí ń pa bàbẹ́? Kò sí. Nítorí eléyìí ẹ̀wẹ̀ wọ́n bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ìjà fún wọn láàyè. Ẹ má jẹ́ àròta. Ẹ má kàn wá jẹ́ ogun. Ẹ mọ̀ sí bàbẹ́ ló kú ni. Mo ló jà. Tẹ̀mọ́ra kan ìwà àti àlòkù kan ìwà alábàáṣe. Ogún kan rẹ̀ bí búrẹ́dì sínú ló wà. Ẹni àkọ́kọ́ tí àkọ́kọ́ pé according to the way they were seated.